Tima ereva o sunde abokia o. Andrea Mato abokia o rese o. Atiawore o. Atiawore o. Tima Sister Matilda abokia o. Sister Matilda abokia o. Urere o. Wherever abusawa to boy o. Wese obobu oga we mama. No viore ni omagbe o. Omagbe o ya vio ere don bu no bu. Odi ma agbu yo we da doge na ri yo. Edi wan ni ro wa isen re na wa isen wa bi tota wa ti ani ka ere o. Asobo yugi. Asobo yugi. Ibota Oghe do. Matilda, happy Friday. Kuyo, happy Friday. Yo, they would where you go. Yo, the Canada where you are Australia. Happy Friday. Oh. Friday very. Yeah, Matilda. Kuyo, Italy where you. Hey, Italy. We bo ne go salubwa. Yeah. We bo ma Catholic ye ne go salubwa. Obokin o wa iga sesu. Aso Edo ya wado ituwa ya o kediro wa kedirisi abedene wa bowe wa bava wa bota wakuyo abukian wana vire David yama wudo ewun waye de ama de ofure kwere obi edokpa ma gbagun aba owo do ni afure kwere de ofure kwere abukian o emo wa me bodin ama odo we mo bodin ama
Even now, what they are man, the king what do their man, allow raw, they bring and what? Arabota sao, Akuyo. Okay, my best one, not do now get them there. Or the other room goes out. We need her, or more. Kibogo, you know who I am. Sir, don't you want to do what? Who is not a dog with master than there? Ma do ki owe do la o ge mani ma ge mo nye ni ma ge mo efi ni ma ala o da o ni ma mane do ya wan mane do ya tontonre mane do ya anyu besi e bo wan ma ze na e ge wu mane do la o ba we ni Jesus Christ do nya ma ise wo ya we ise o ise kama o so boy boom I also buy a bit any bit in my young man. A get a get the can abu or book can abu your mind or bear notice yeah can abu man do carry though you can make ye a book in another I saw by a bit a near do a magman. I'm well at young, bit on hacking and I got one, maybe more with my ya hockey. My got one on a go worku, a go yo. Been my way the gay, a ma, a high. Only Maria ma, well, only ma, well, so moon your fear, a near Baba way, we are fear with ye. Oh, or come on fear with you, come on, if you would. So my win my dagger, eh, not you. I mean, we yo. I be a gear, I thought to gear. And my yako could be a gear, my go away ball. No, do I my ball. Okay. I go. O de vai ha agbon yi. Wait me. O no kibo wa gun labani. We be wa gun ya wa gun labani pa mo golobo. O de o. E da man. Eni edo no. E da man. La ya ka. Ami e da man, ami edo ven. Edo na me ro. O ni e da man. Do wa hon. Ami ro de ho wa ro. O ni e da man. E da man. Okian goyi owo okian gege o goyi ba goyi ha okian o goyi na okian o edame goyi san goyi goyi gone gege amu eri abo o edame yi ha gbon yi de no gbabo ni mazebo enupogi ha Ede amen. Mamie, ede amen. When I do tie, when I very man no kwaya tie, a ho na me. When I very man no kwaya tie, I very man no kwaya tie, you tie so what? Ede amen. Well, I be a hanta we edame. Oh, ede amen. Mamie, this have no kwaya ta o. Ede amen. I bay. Oh. Constance Abusoban, Ogbe, Richard Osunde, Ogbe, Omare de Gbon wo, Richard Osunde, Omare de Gbon wo, to go be daga Ogbe, yan e fa wa gbe afiebo ni yan. Asobo ye gbe o. Asobo ye gbe o. Abe de o. O de ehi osu. Emi edono. Ehi osu. O. Ye ha gbon yi de no gbabo e yosu e yosu ye ha gbon yi
Edini o konkon o. If ne do ya ka we ehi o. That do one man ehi. With the Bible we tie his angel. That do one man ehi. Ehi ogo ma also ma. Also ma kan. E tie for now. Ehi also de no babo. No ka no arupo giva no arupo gia. Okay, goyi owo, okay, goyi eba, okay, goyi ha, okay, goyi ne, okay, goyi sen, goyi oh God. Okay? A new one in Lowa. Hey, why I to Tawa, ma warato, warato. The number of the boy, with my boy, he was sworn, he young sworn. No forgive my boy, no forgive. Hey, oh, see you. Hey, Elsu. Hey, Elsu. Oh man. Hey, Elsu. Okay, Yosu. Hey, Yosu. Olivia School. Oh, hey, Elsu. Oh, do, and I get do, and I get do. Ah, yeah, man. I bay. Abu Sama, Baku. Ken osa Abu Baku. Osunde Be. Oh. Osunde Baku. Ante Amato Be. Abu Abu Sama sorry. Ken osa Munyime Abu Baku. Demu dia saze abokin o. Demu dia saze Baku. Okay, I don't pa Ogbe. Andrew Amato. Osu. Osu. Osu Oma. Bene baba no kwa yata. Andrew Amato wakobona. Yeah, okay. Abede o, edo. Abede o. Efesa. Ye. Efesa. Efe. Egilese. We don't office ese. Efese. Ukpeni wa no. Efe. Ngana do yagan. Efese. Iyi money. Ore woman. Ewo no kwewo. Ewi na ye ewu. Na ihe won de. Efese. Geo. Efese. Efese. Idemu dia saze wa bota o wa ya bota o wa ya domo o domo wa bota edinwa ni lo wa wa hin oreba efese okin o goyi owo goyi eva goyi ha goyi ne goyi se okin o go odegwo wa odegwo wa o efese ye vagbon ye va o jo pa be va de no igbawo ke no ka o ma ze no ka o ma ze efese no iro bu se esa lo efese lo o ko men agbe no ka o ni abusaban ogbe amato ogbe osunde ogbe ematida ogbe demudia osaze ogbe ya wa gbele wa popono buniya ya esegwa oya ma abede o efamo imi edodo wa gba efamo oko duwa we eni edodo ye esun magbena eni edodo ye esun ya fe wa no ede ma efese fomo Fọ́mọ o iye hagbọn yìí dènà gbábọ́. Iye hagbọn yìí o dènà gbábọ́. Ẹ fọ́mọ.
Efo mo efe. Even ya na agbona efe ogun gan yakin. Efe igo efo mo. Efe wobo. Efe gberame. Efe usi, ayunsi. Efe ereti. Efe ekinando. Oko? Ada de mi fo ma de na we fo mo se fe ya. Yo gele no. Fo mo se fe ya. Okay, goye wo. Goye ba. Goye ha. Goye na. Goye se. Ha. Goye se, goye. Ha. Goye. Ha. Go. Hamuya. Yeah. Amagi agbo. Efo mo luwe wa hon kere ni ade na ke ihe agbon yi mazebo no ka ho no ka ho we ma waze o mi han efe omo efe omo aigbe osunde ogbe abuso awan ogbe yani ke ya ibo yani wa ile a dem dey as ogbe okay wa gege gbon o ni ma le su wa yan ha gbe wo ko bo ni yan ha ya ma o efo mo wa ya afe o ise mo ba bi o wa na ise ya ba obedo efe seka efe no ri wa no efe seka eni no ogiso paro na ga ti efe seka ukome e wanta ri wa no de no gba be ha no efe seka àwọn angele fe o seka ri wa no obun owa obun odugbo obun odeki iye eri no obun we mo obun igo obun we kwegbe obun we utome eri no o seke eri ya ma o gbe han gbiri eri wa no de don gba wo efe seke eni wa ni ro wa ka de don wa ze wo efe seke o seke efi ma yara seke o ora buyo goye wo goye ba goye ha goye na goye se goye go anyone in row why yin ere ba wa bi tota efe seke yi agbon ide no gba wo ni man ye wo e lu ko geba efe seke Odi mawari yo efe seke no ka oni we efe seke mari oni yogedo no pogi awe efe seke no pogi owe efe seke yoge wa o seke ove efe seke F-E-C-K on mari aigbe oni number 2 aigbe Andre Amato ogbe Isado Sunde ogbe Matida ogbe Fiwedo ogbe bo ki ogbe Abu Soma ogbe Uko Usaze ogbe Usaze de gbe agbon ladian ku wa gbon u labano fi number 1 no gbon 1 de 2 don gbon 2 ma ya no wa gbe yan ya wa gbe ide mu dia saze oye nu we gbe efi seke we gbon imade ugun labayo gun labayo iwo nu we gbon egbe efi seke oni magba wo de no eke Andre Amato Osunde Amatida Fiwedo Abuso wa bobo ni ya o ya efi seke efi o ma ya to wa bun o seke o ya
Ibi e do ka fe yo yi se. Obe de o. E fe lo ma. E ma ta. Waila ma e fe lo ma. Oko. Mi ni edo. E fe lo ma. Waila ma. Oko. E ma ta. La yo di ka. Na yo di ka e we. E fe nu mi na. Ọba àti rere fe bẹẹ bí gbàmá ọba òwe sẹ tí ń fe bẹẹ bọọ bí kì í rán wáyà nẹ ọbẹ ìjọ mọ àwẹdọ fe ọ ní màtí òtá mèye wàdó fe irú wàdó sàkúrí òyà máa ẹfẹ ọgbẹgbẹrẹ àwọn ẹmí yà fẹ rànyà gbọnà ọyìdó sọba ní ìbọ ọkẹ ọmọ èdè ọwà gẹlẹ náà ọkẹ àwọn góyè owó ọkẹ àwọn góyè va góyè ha góyè nẹ góyè sẹ góyè hóhó góyè hóhó góyè gọọ níwọn àwọn abókè àwọn yorùbá yìí zẹwọ yorùbá yìí máa zẹ ẹbí kókè hà máa zẹ ẹfì ìlì ọrìn àní ẹfẹ ilé ọràn kó àmì èdè níwọn ayé ká èyí máa yá gbọn ẹfẹ ilé ọràn kó ẹfẹ lọrọ ẹfẹ ilé ọràn ẹfì ilé ọrìn àní àìgbẹ nípòkè hà àìgbẹ ìṣàdó sunde ògbẹ andré amato ògbẹ ematida ògbẹ efewedo ògbẹ abusọman ògbẹ Humphrey Igbinosa ọbọkàn ooo Humphrey Igbinosa ògbẹ ọpọpọ ní ahịa ibi ẹdọ ìdẹmùdí àṣàṣẹ ọbọkàn ooo ẹbọnwẹgbọn wẹrẹ ògbẹ ẹbùnú yé ìdẹmùdí àṣàṣẹ yẹ yìí ọmọ rẹ gbé nda yebe na urede daga ese erede sedia Australia we ya ugbe o akpobani ahia o good oni isegwa e o obede o emerunu okome emerunu eni no eni e no owe me eme no gun ori onu we ategun eme ni o karo wa nu ne oge no onu nwa makon eme ra onu ebe na eme ra onu ro eko eri ono iye ha ma gbon yi de no igbabo de no igbabo eme runu ọkẹ ògóyìn owó ọkẹ ògóyìn bá ọkẹ ògóyìn ha ọkẹ ògóyìn nẹ óhò góyìn sẹ óhò góyìn ókè ìdẹmùdí ayétìlú yìí ọbọkẹ ọmọrẹgbẹ kúrẹrẹ agbọnwọ ọkẹ ògóyìn gọọ ẹmẹrúnù ìjọba náà èmi wọn ẹgà wọn ọnímọdé ọdínmọdé ẹ eme na ata eme ya mu ya fe ko won akeka ode oya ma no pogi ha e mari yebo eni ri uni eme re unu madege eme re unu onion gba ori manedo oko aigbe ande amato ogbe ichado sunde ogbe efewedo ogbe ematida ogbe Humphrey Igbinosa ògbẹ abusọma ògbẹ òṣàṣẹ òbáàkù òṣàṣẹ báàkù òṣàṣẹ ẹbẹ bí kẹkẹrẹ mi ẹọpá ẹbẹ vp ọdún ẹbí ẹbẹ ẹnẹ mi wí mw mi wí ọyẹmẹ wà. Yeah, 1 2 3 4 5. Yeah, it's 1 2 3. Yeah, walk back. Yeah. Oi, ayama. Wa yere wa ya bu pen boy your we David Auna or buy. Already give you a thumb. Okay, man, do. Do ya o. Obedo. Ebe yera o. Iyo come.
Eni dunu ede yira o. Oko. Ede yira o. Iye ede yira o. Ayo ni ka. Ina ya ka ewe. Ede amunia. I do me wa wisu do me na tie ataibi. Atabi aladia. I ado ya adawu de ka bo. Oyi oven o janyanyanya. Oni ede yira o. Again, adesuwa na adie oboro no ya si osa obe ogyobo ede mu bwana to kwa atabi ladi ona wo ede yira o yono ede yira ede mai wa mufo o yi ma ne wana gbon ede wa re mu oyira o de ugbo agbo wa yemi egbe de ki ado wa yemi do ede oyira o Go goye va, goye ha, goye na, goye sa, going, go. Why do you go on? I go on. Then mother, no pookie, a mother, gayo. Ede-ye-re-e-r-e-o. Ede-ye-re-a-o. 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 Cool. Agbe ande amato ogbe e matida ogbe ijado sunde ogbe efewedo ogbe oko abusoma ogbe demudia ogbe oko samuyimi abu ogbe oyaba awo samuyimi abu baku lupo givani ede ye Rao, okay, Rao, Aro, ede ya re ao, yani bun wa gbe, nandra mato wo ya ma, apobo ni anagbe o ya ma, yo wa lo, o ya ma ye, ni ona ri bi edo, so boy gbenya vaike ivanoke na ya dia go wano ya dia go wano egba na wa fo eni edunu egba na wa fo iye ka bo gba okuto egba na wa fo aye baba don kwa yan Oghe ni na ami wa no wo bo ami wa ne wa ta ro unu ami wa no ni go ki ogigo go abo o ami wa ne no ku gbe ami wa ne no to bagbon ami wa ne o meti ugu o sa ba ya gbe do ge when ọmọ na emo na won ya o wa no mego wa ge ebenwa wa no menwa wa ge ebengo edo awedi manu kwada we egba na wa fo iye awa mi wa kwada o mego o me fi igbera o be to o gba won de o ologo egba na wa fo then where is the one okan o goyin owo okan o goyin eva okan o goyin ha okan o goyin na okan o goyin isan okan o goyin goyin ha goyin go mami ano ti me phone na ibi edo yan ki o du wa han ibi edo yan ki ibi edo na o na ye ha yan me bo again ma ya o do na again ya team me with telephone only the ma imagine yan ro makan yan ewu ati yan na mi yan awewe ipisan yin na ke o na o fi do yan gba ipisan ibi edo so yan ri oba ima ho
Yo, ẹgbẹ́ náà máa fún olùkọ́ gé fàáyì máa ń tẹ́ o. Kò gé fàáyì. Ẹ̀yìn bí a ní ọ̀rin àní fi o. Ẹ̀yìn rẹ̀ o. Ẹ̀yìn gbá ní ọ̀ràn fò. Ẹ̀yìn gbá ní ọ̀ràn fò. Àbíyàn, èmi ẹ̀dọ́ náà. Ọ̀nà rẹ̀ do. Wàbí ọba náà ẹ̀dọ́. Ìjà. Olùkọ́ gé fàáyì náà wà gbà. Àìgbẹ́ yìí. Andra Amato Oghe, Efewedo Oghe, Abusovan Oghe, Jadosunde Oghe, Samuyi Abu Oghe, Osaze Oghe, Okome, Wabi Oboniya, Wabi Gbekeniya, Yama, Fuwa man Wanagbe, Metewo Bakwa, Opa kan ike o, Opa kan ike o. Ẹyọ máa sọ máa iye bàkátà sí ẹyọ sùn náà ìdẹ́gbẹ́dọ̀ tàdí ẹyọ máa sọ máa ẹni wọn ìró wà ìhìyàn rẹ wà wàrà má wàrà tọ ẹyọ máa sọ máa iye agbọn yìí dẹdùn gbàrọ yàtì àgọ máa nọ àwọn ọ̀nà o yàtì àgọ máa nọ àwọn ọ̀nà ẹyọ máa sọ máa o. Yàtì àgọ́ wọn nọ àwọn ọ̀nà o. Yàtì àgọ́ wọn nọ àwọn ọ̀nà. Iye agbọ̀n yìí ló ń gbàbọ̀. Èyí ọmọ sọ mọ́. Níwọ̀n àìló wà, dẹnu wá zẹ́wọ̀. Èyí ọmọ sọ mọ́. Báyà kàí, màkàwé tàṣí o. Wẹ́ẹ̀dì màá hàn wẹ́rẹ́ báìbò. Èèmà yá fẹ́ rẹ̀ ẹ̀yí. Guardian angel, guardian angel ni to so won kan na de ye be na de yo logo o so won kan do na we yo won o so won ire wa no bagbon na yo won so won te ma ga su ma so fo men ise o si ma ya o ise iye agbon yi de no gbabo ko de no gbabo ìdáhùn náà wà ní gbọ́nbọ́yọ̀ gíyọ́ wẹ́ ẹ̀wà máa ọ̀tìyàn gbé gbàdé ẹ̀yọ́ gbọ́nbọ́yọ̀ gíwà rí ẹ̀yọ́ ọ̀kíá o góyìn owó ọ̀kíá o góyìn ẹ̀bá ọ̀kíá o góyìn ẹ̀há ọ̀kíá o góyìn ẹ̀nẹ́ ọ̀yọ́ máa tó máa góyìn ìsẹ́ ọ̀kíá o góyìn ẹ̀hán góyìn góyìn ẹ̀gẹ́gẹ́ What the coin? The young man going, okay, oh, Yannick, okay, going gone. Dans la bas, quoi. Jarry. The young man saw the maïs, tu peux dire. Oghe ha manze bí wọn níbi ayé ìbànú kẹ èrè ọ̀nà òye Oghe ha ẹ̀yìn ìyè ọ̀rin àní ọ̀sì ù ọ̀rin àní ẹ̀yìn ọ̀mà Osue ọma ẹyẹ ọma osue ọma ẹyẹ ọma osu ọma eré bàbá ló wáyà tó ẹyẹ ọma osu ọma ayi níwà dẹ́gẹ̀ ẹ̀yà bá gbógi ha àìgbẹ̀yìn. Andra Amato Oghe, Jadosunde Oghe, Abusovan Oghe, Efewedo Oghe, Idemudia Saze Oghe. Yanika Iboyi, Oko? Yanika Yama Igbo, Ona Magi àwọn tó tọ̀ ọ́ yẹ. Yàn 1, 2, 3, yàn ìsọ́n gbọ̀n, yàn ìsẹ́ni wà wí gbẹ́. Àfi bọ́ níyàn. Wí gbé mi bọ́ níyàn.
akuyo wa wesu wani mata soget nde wa ya fe no re wa wese wa bitota Oghe yo man magbawe dia ima yi wa bunyo ma bobo kan ne dem dia o sa ze yo efe wedo ore bobo kan o abusoma obusan o osunde wo kare obo kan adrabato o ama abusoma re wa ebu samunyi me abu obo kan o ma ire de mana yo de we obo kan o I been. Dem dia saze obogian o wira abusoma abogian o matida koyo umagbe no kekena matida koyo obogian o iti lokere yani keti ile abogian o itado sunle obogian o wani maso ni wa go oti ba mari Etiosa TV Maria na ma wedo kama ga na wa edi wan ni wa yin o le basin wa yin e kere na wa we so wa to wa ga pe o wa ga manu wa e ya fe ga so bo agbona ga fure ni wa ni o e ma ya fe ya be aye o le du ga fun yo ma gba gba o wedo do ya gini ma o ọga ama ya ọga fún ẹwọ yọ aláwọdà ọmọ àmì ẹfínfó màá sáà parí àfínfó kẹyìn ní kí n bá yà fẹ ọ mọ nẹdọ ṣe ọba ẹwà ìnà rẹ dọ ọga ìtọ ìpẹwẹ kété ẹrí ẹgà mà ọga ìgà mà ọ yẹ pẹ ẹwọn dúkìá ọba ìlòbọ ìfọ ìṣe ọba àtọ ọpẹ ìṣe ẹyà wáyé okùn wáyà mọ ìfútó mami ewu ebu na wari na wa mu ifuto wa we di itan bo we yo we na una ogba wa yo boyo wa we o ni wa na una wa we di boyo we wa we ogba wa ya bu kan o babado awiye do iya ko e o ri o gabe abe ari so si na ago salobo ha we do gbe ade uto anu de o na do wo redo o wa ma o do ya ma wa ye fe o awe babado awiye do o tin ya do ise kwa iye igbo giri ba o ni wa ni ro wa yan igbe o je ma no kekere o wo se o na re obukin o o sa de ba ma ya o ise wa we so wa se o Baya was George Eweka booking o George Eweka marry kuyo ọmọ o re dawe o kuyo bi egwa bi Eweka kuyo safian gbe o wa we bado wa we ten ya do wa baba o ore do ama o ise egwa